Yóò tó bí ọdún mélòó tẹ́ fi kọ́ṣẹ́? Ọdún 4 àti oṣù méjì. 4 àti oṣù méjì. 1 2 3 4 ọdún 4 àti oṣù méjì. Bẹ́ẹ̀ni. Adáde ṣé kò wá pẹ́ jù? Kò pẹ́. Èmi fojú wo pé tá a bá ń sọ pé ọdún 4 àti oṣù méjì tó sọ pé ó yá sí mo sáà ti kúrò ní àbí mi kúrò bẹ́ẹ̀ nísìnyí. Ẹ wá wo iye ọdún tí mo ti lò fúnra ara mi. So tí èèyàn bá lè ní àfaradà pẹ̀lú àforítì, kò sí iye téèyàn lò níbi láti fi kọ́ṣẹ́ tó pẹ́ jù, torí kò ní tó táìmù tí ó fi sin ara rẹ̀. Ọjọ́ téèyàn ó fi sin ara rẹ̀ yẹn ló sì yẹ kéèyàn mọ sáré jù, torí gbogbo ìlàkọjá téèyàn bá ń rí àti àwọn ìrírí téèyàn bá ń rí, òun lolúwa ẹni ò fi mọ ìgbésẹ̀ àti ìdádúró ara rẹ̀ lórí iṣẹ́. Dádì, nígbà tí ẹ lo ọdún 4 àti oṣù méjì, kò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ bí kíkan fẹ́ ṣí ojú èèyàn kó ń bí iṣẹ́, àbí kí ló mú kẹ́ ẹ ní ààyò ọkàn láti lo ọdún 4 àti oṣù méjì ń pérépéré? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbádùn Ẹ̀mí Ẹ̀ Town TV.